wọ́n fún ọ lóyún ọ̀hún tí ìmẹ́ni tó gboyún àti ìmọ̀rú ọkùnrin tó jẹ́ ọ̀nkú ojú tí ò lẹ́ra kiri burúkú ìfọ̀. ìṣe bébí náà wà. ọ̀hún sọ fún mi kọ́ ìṣe bébí àbí ìṣe onímù ni. mọ̀ wọ̀rí bí bẹ́ẹ̀ náà lọ yìí ìjọ yí ọ wípé ní èmi bá bá rẹ. Hello, Kunle. yóò sun ẹ̀wọ̀n. I told you I don't want to drive today. tani sóòní. Haba. ọmọkùnrin bọ́ọ̀tì bí nǹkan kìíní ṣe àtẹ̀tà kí mu ọ ni. sọ ọmọ àbọ̀ mọ̀. Mo mọ̀ dáadé. sọ wá ti gbọ́n tó ṣẹlẹ̀ sí. sọ ọmọ pọ́ ti fún un lóyún. I impregnated you. àdúrà tí ń gbà gẹ́gẹ́ náà ni pé kó jẹ́ pé ibi tí wọ́n mú mi bọ̀ kó sọ pé nǹkan lòún lóyún sọ́rẹ́ ni tó fún ọ lóyún tí ò bá ti ya wèrè láàrin ọjọ́ méje sí ọjọ́ mẹ́sàn-án mọ́ pè mí bàbá ẹ̀ mọ́. I'm sorry, sir. Within 7 days, then you're going extreme. Extreme not to the extreme. Ẹbí pé we were 3. It wasn't just me, babe. Ngbo. Kò ṣe mi nìkan dáàdi ẹbí now. We were 3. kí lẹ̀ ń wí kí ni sọ. o mọ tí ń wí. Àwa mẹ́ta la jọ ṣe papọ̀. Threesome la ṣe, sir. kí lẹ wí. Threesome. tírísọ̀mù Bẹ́ẹ̀ni. ń gbọ́ onítìrísìmù mẹ́ta làwọn ti papọ̀ sínú fóònù kan bó ló ti jẹ́ bẹ́ẹ̀. Àwa mẹ́ta la jọ ṣeré papọ̀. àwọn obìnrin mẹ́ta lẹ kó ń jọ wọn tí ń ṣiṣẹ́ aṣẹ́wó. àbí kì í dààmú ẹ̀. Irọ́ dáàdi kò rí bẹ́ẹ̀. Ẹ bá ń gbọ́ ọmọdé mẹ́ta ń ṣe eré wọ́n ṣe àwọn ọkùnrin mẹ́ta. àwọn ọlọ́mọdé ṣeré lẹ́wọ̀n gbogbo ń tọrọ pọ́ǹtì tó ń kọ́ nìyí. wọ́n rán ọ̀lẹ̀wọ̀n níṣìníṣì tí mo ní ti kú ọlẹ́mí wọ́n pe ọlọ́pàá fún ọ níṣìníṣì. wọ́n jẹ́ iye ọgbẹ́ mo mọ ọlọ́ṣẹ́ bùtì. wọ́n jẹ́ ń tẹ́ ọ tó bá jẹ́wọ́ lọ fún lóyún tètè jẹ́wọ́. Okay. tí mo bá wá bí ò dẹrù. Daddy, no problem, sir. Me argue. Let me just call my lawyer, sir. ọmọ ẹ̀pẹ̀ lọ́yà Let me. ó ti dà. ẹ bèrè ṣé kò remove ó ní òun ni. wẹ́ẹ́ àmọ́ fìfọ́ fara rẹ balẹ̀ o. òun fẹ́ mọ ìdílé rẹ nu. Then it has happened. pe lọ́yà rẹ. Mo dẹ̀ ti sọ fún yín. Pe lọ́yà lóòótọ́. There's possibilities that when this happens. bọ́ọ̀ ṣe fún ọmọ 13 years ní oyún tó wọ́n ọmọ náà ń pe lọ́yà rà nù lọ́yà tí ò bá mọṣẹ́ tí ó mọ̀ wípé ní kí náà máa ń pe àwọn ohun tí máa ń bá ọdún orí tí ò tí yẹ fẹ́ wọ́n bá tòkí náà máa ń pè wọ́n. ìjọ báyìí ọlọ́run bá ṣe kó sọ ọ̀rọ̀ orí burúkú wọ́n jẹ́ pé èmi tó ní sáànì lọ́wọ́ ọmọ bá ọdún méjìlá sùn ọmọ bù lójú ọwọ́ náà ń pè nìlọ́ nílé àwọn ọlọ́mọ bùkẹ́ jẹ́ pé bá mi ṣe wòlé ṣé àbíkẹ́ kan dààmú rẹ̀ ni kí ni tiẹ̀ yìí. The law, just talk to my account officer. bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ wọ́n máa ní kẹwàá sáà. mú fóònù mi dání wọ́n pe jáde fún ọ gbogbo ẹjọ́ bá wù kó fẹ́ pé ìwé ìwé gbàgbọ́. Dádì ẹ ṣe sùúrù. wọ́n náà fún ọmọ lójú ọ̀hún sọ fún mi pé ó fún lójú ní sẹ́. kí wọ́n máa máa bọ́ ọmọ pẹ̀lú ojú ni mo ní wọn ò ní gbárù rẹ̀ kẹ́jì àwọn rẹ̀ ni. ọmọkùnrin yóò mọ tó ṣe wá. àná ọba bí lọ́bẹ̀lì sùn ọ̀tá àjọ fún ọwọ́ ń jẹ ọ̀pẹ lọ́yà. ẹ wò náà. Kí ni kí n wò? Look at her. ṣáyà lọ ń wò. Look at her. sọ́jà ìṣọ́ kìíní kan fún ọmọ yìí nígbà tí wà lọ́mọ ọdún méje ló ti ní àyà. bí n bá rẹ̀ ṣẹ́ báyìí wọ́n máa wá bá mi lé ni mo ti sọ pé ní tí ó fẹ́ ó ní tí a gbà ń lé wa ọwọ́ rẹ̀ pọ̀ lè gbé ọ lè tì mọ́lẹ̀ tó di nítorí mọ́kànkàn sí ọwọ́ rẹ̀ ò lè gbà mọ́ ìmọ̀ sọ bẹ́ẹ̀ fọ́. Dádì n tó jẹ́ pé lọ́ọ̀yà mi pé mo ti sọ fún already mi ò tí ì marry tó bá wá ṣẹlẹ̀ pé mo fúnyàn lóyún ẹnì yẹn bá bí ọmọkùnrin mo ti sọ fún kó bá account officer mi sọ 1 billion naira 1 billion naira but nísìn I'm trying to even change it torí bí náírà ṣe rí kó tún má jẹ náírà mọ́ hopefully like $1 million then ilé 5 l'Abuja ọmọkùnrin ilé 5 l'Èkó Magodo Ìkẹjà GRA we're talking about Lekki those places then tó bá jọmọ obìnrin is 3 billion naira. Dáàdì mo ti ṣoríire. ọtí ṣe ní sùúrù 3 billion naira fọmọ obìnrin ilé 10 ló máa wá fún òun ni mò ń bá lọ́ọ̀yà mi sọ pé ó draw papers yẹn tó bá wá fi lè bíbejì bó ṣe wà dáadé oh god ìlọ ṣe tó bá fi lè bíbejì double ẹ̀ ni tó bá bí triplet tó bá tó fẹ́ ṣe tán tó bí quadruplet ṣe mọ tán pé quadruplet. àwọn ọmọ quadruplet àwọn bangalow tó máa ń kọ́ sẹ́yìn kọ́ ní quadruplet. 3 mẹ́rin tó bá ti bí 3 tó tún bí 4. tó bí ọmọ 4 àmọ́ bímọ púpọ̀ lè wà. gbọ́ tó bá bí 4 dáadé ó ta òṣì mọ́ láyé. wo bí ọmọkùnrin kánà kúdí ni ọgbẹ́ni àwùjá ni. mo tún mọ ìgbà bá ń kúdí. jẹ́ ìtọ́ kankan fún àwọn Haúsá máa ń pòwe kan wọ́n máa ń sọ pé kòrómí ń gòrò yá fún bàbá ń dùsì. ẹnu àgbàlóbi ti gbọ́ kò ní bàjẹ́ fún ọ. mo gbọ́
ego wètè ná ego. Ọ̀tún gbọ́ ibò ego yìí máa ń ṣe bísíǹsì káàkiri ní àbí. Pẹ̀lú ṣe rọ́mọ bí mi. Mo mọ̀ pé ọmọ lálùbáríkà ni ọ mo mọ̀ pé ọ̀ní sí yan mo jẹ́rìí rẹ̀ àmọ́ ibi tó gbọ̀ wá kí ló tó wàá mọ̀ mí láti dọ̀ yìí. ọṣẹ ọkọ̀kù yìí lé ní ọmọ fẹ́ èmi kọ́ ní ìfẹ́ nǹkan mi náà mi yé ọ sì wàá mọ̀ mí wọ́n mọ̀ yìí mọ bẹ́ẹ̀ ti ṣé mo mọ ibi tẹ́ ti jọ bára yín ṣe. ẹ̀kan náà láti ẹ̀ wá ṣe and n tó jẹ́ sọ́lẹ̀ kan pé I'm not sure because èmi withdraw. ń gbọ́ ṣe tán fún lówó withdraw owó fún. No daddy mo pull out. Ẹ bó ti sọwọ́ ọ̀yọ́ bílẹ̀ dàn ṣe ọtí pẹ́ bí kiri ìfa. Mo pull out orí bẹ́ẹ̀dì ni mo dá sí daddy. ọkẹ́ ṣe ló bẹ́ẹ̀ di kiri ó ṣe wá lóyún ọmọ pé ní máa dọmọ ṣeré ni tí bá ń bọ̀ bá ti máa ń lè díhùn tá a bá lé alákọ̀ọ́kọ́ kan bẹ̀ tí máa kọ́kọ́ ṣe ṣẹ́rí ìjókù gbọ̀ngàn ìkànnì pọ̀ ṣe tètè ni alákọ̀ọ́kọ́ gangan ni orí ọmọ torí ọmọ bá sì ti fi lè wọnú ti tẹ́ orí ọmọ ló wọ bẹ́ẹ̀ tí ẹ wá sọ fún ọ nípa àtọ̀rọ̀ ọlọ́mọ bíbí kí n bá gbọ́ ọ yé ọ ní bó bá ṣe bímọ sí ni owó òun ó ṣe tó sọkọrùn àmọ́ bídọ́sì nílé wa ìyá tó bí ogún ló bí lẹ́ẹ̀kan ṣoṣo àmọ́ pín ọmọ fún lọ́mú ni ọmọ méjì máa ń dìrọ̀ mọ́mú kan tọ́ba wò dáadáa ó rí ibi àyà rẹ̀ ọlọ́run fún lóúnjẹ ọmọ ni láti ọ̀run ni fọkànrà rẹ̀ balẹ̀. wọ́n ní nípò rẹ̀ kí ló ṣe nípò rẹ̀. mo jẹ́ pé kí n mọ̀ wọ́n ní bá jẹ́ jáde lè ṣe nǹkan sí ni ká mọ̀ ó lè jẹ́ bí ara tí ò ní tó tó fẹ́ ọmọ. ayé bẹ̀yẹn kọ́ sà kí ló ṣe. ìdérí ọmú ni sà ìdérí ẹ̀kọ́. owó tí lọ́wọ́ ìdílé ìgbé rẹ̀ ni sà. olùsí tiẹ̀ ti dolórí rẹ̀ olówó ní ọ̀ ètò olùsí. tẹ́lí mú tiẹ̀ ṣe fà á tí mo jà para omi lé mi lọ ní ládé. One of the things, the major issue will be having. What if she has a miscarriage? Bẹ́ẹ̀ni, kò sí ọ̀nà. Sí ọ̀nà lórí ẹ̀. Rárá, ó ní tó bá wálé nǹkan. Owó ìwálé rẹ̀ wà, wọ́n mọ̀ pé dáhùn wínú. Bó bá ti dúró báyìí pin, ó dúró nù. No, daddy, it's medically possible. Kí ni jẹ́ bẹ́ẹ̀? How possible medically lẹ̀? Obi, àgbola ìwé ìtọ́ fún ọ ni, ọ̀ráyà rẹ̀ ni. Èyí láyà tó tó báyìí kó ní wálẹ̀ lára rẹ̀ lọ wádìí gbogbo ẹni Ọlọ́run bá fún láyà Ọlọ́run ti fún lóúnjẹ ọmọ tó ń bá sì tún wá bìrì ọmọ alálùbáríkà ni orúkọ máa ń bí torí ọmọ alálùbáríkà ni ọmọ mu bí ọwọ́ bá ṣe mú sí ní ayé ńlọmọ ṣe mọ́ sálùbáríkà sí ọmọ òun ní òun mú ilé ìtàn gbọ́dọ̀ ṣọ́ọ̀n dáùtù ni bàbá yìí. ìrọ̀lẹ́ mi fẹ́ pàtàkì ọ̀fíìsà mi kó ṣe 5 million tí mo. níjọ́ wo. just right away. kí ló ń jẹ́ oníjọ́sí ìwé ká padà wá nù. níṣẹ́. ẹ ló kúnlé báwo. kò ṣe ọ̀tún gbà tí ń bọ̀ náà. I'll send an account number to you bá mi ṣe 5 million naira tí wọ́n fi gbọ́. Yes, 5 million. Thank you so much. Thank you. mo sọ pé mo tajà já pẹ̀lú ni. so bàbá mo ṣe ń sọ lọ still wọ́n ṣe 5 million tí bọ̀ tó bá ṣẹlẹ̀ fóyún yẹn bá wálẹ̀ what do we do. kí ló tó ọmọkùnrin yìí má ṣe pé àti pé gan ká bá ṣe wá sọ wípé ní kò tiẹ̀ lè wálẹ̀ àbó tó bá wálẹ̀ gan ó sì fún lójú mi ṣèbí wọn lọ fún un lẹ́yìn àkọ́kọ́ ó sì fún mi ó jẹ́ ẹni tó bá wù. just like that. àwọn oníjọ́ sì dáadáa jíjọ́ sì dáadáa nìkan lẹ́yìn ṣé ni ṣé mo wà ń bẹ̀ ni kò lè wálẹ̀ ọlọ́run ti fún ọ. obi àmọ́jà dónìnà pẹ̀lú àbọ̀gbọ́ ẹ máa tẹ̀lé káàkiri tọrọ mi yóò ti fún mi lówó ọkọ̀ tí yẹn lọlé kò sí ọ̀nà wà burú ò lè ṣe lọ́dọ̀ rẹ̀. ní ìdìbò tẹ̀lé mi káàkiri ẹ̀kan jẹ́ nǹkan sáré ṣe wọ́n ràn dọ́gì nínú mọ́tò. ẹni bí ọkọ ti dìyàwó rẹ. bá mi kí ló dé. ètí bò kí ló ló fẹ́ ṣe. mo fẹ́ ṣe nínú mọ́tò. yóò tọ́pù ẹ̀ nù. kò tí dádì ní fine. mo gbọ́ mi gbogbo mo bí ṣe ti ṣe yóò tó doyún ni èwo la ń ṣe bí kíní sí ó wá dojú mi nísì. dọ́gì lójú yín dádì ẹ sọ kó yọ̀ dé. kíní jẹ́ dọ́gì. ọmọ lójú dádì mi náà kíní jẹ́ dọ́gì. ẹ̀yin ni dádì ẹni kò ṣe fún mi aláàbò fún ilé ẹni kò ṣe fún mi dádì. kíní wí. ẹni kò yọ dọ́gì sí mi. àwọn ọmọ ṣe yóò ta lẹ́yìn ọwọ́ rẹ̀ mo fún ọ lọ́lẹ̀ ṣe ń nulẹ̀ àwọn ọgbọ́n ó ti di tiẹ̀ yẹ́nyẹ́ mọ́ wà lé òun travel nù. 45 million. bó bá ti jẹ́ ọ pè mí táwọn pè mí wọ́n mọ̀ gbé kọ́ọ̀lù rẹ̀.